A kú oríire gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ṣùgbọ́n ẹ̀yin ọmọ ìyá wa a kú oríire lọ́tùn lósì nílẹ̀ Yorùbá. Bí àwọn adarí wa bá ń ṣe tó kù díẹ̀ káàtó, tá a bá ń polongo tá à ń pariwo wọn, tí wọ́n bá tún ṣe èyí tó dáa ẹ jẹ́ á polongo wọn kán lè bá a ṣe èyí tó tún dáa sí i. Ẹ jẹ́ á gbà pé bóyá wọn ò gbọ́ ti tẹ́lẹ̀, ṣùgbọ́n lórí ọ̀rọ̀ ètò ààbò a kí àwọn gómìnà tí apá ọ̀dọ̀ wa ń bí nílẹ̀ Yorùbá. Gúdúgúdú méje yàyà mẹ́fà tán fẹ́ ṣe, Ọlọ́run fún wọn lágbára láti lè ṣe jù bẹ́ẹ̀ lọ. Ẹ má jọ yà ẹ́ lẹ́nu, nínú ìpàdé tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n ṣe ní kòpẹ́kòpẹ́ lánàá òde yìí, wọ́n ti fi ẹnu kò lórí àwọn òṣùwọ̀n kan láti gbé ètò ààbò lé lórí, èyí tó dẹ̀ máa jẹ́ kí ilẹ̀ Yorùbá kó ní ààbò tó péye. Kudos to you, ẹ kú iṣẹ́. Àwọn ọ̀nà wo ni wọ́n fẹ́ gbé gbà? Ká sáré sọ ilé ìfún wa, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wa là ń káyà sókè nítorí ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu àwa tá à ń jẹ́ kẹ́ ẹ mọ̀ tó ń lọ. Ó ń dẹ́rù bà ènìyàn, ọ̀rọ̀ ìdẹ́rùbà ni, kì í dẹ̀ ṣe ọ̀rọ̀ ìdẹ́rùbà torí tó ń ṣẹlẹ̀ ni. Ó tó kẹrù ó sá, ó tó kólówó rẹ̀ wà. Ìgbésẹ̀ táwọn gómìnà yìí gbé láti fi wá lọ́kàn balẹ̀, tí wọ́n sọ fún wa pé àwọn fẹ́ gbé, tí wọ́n sọ fún wa pé àwọn fẹ́ gbé, k'Ọlọ́run ràn wọ́n lọ́wọ́ kí wọ́n ó lè gbé. Torí pé kinní kan la ní nílẹ̀ Yorùbá, tí nǹkan bá ń jó wa lára, àsìkò tó ń jó wa lára ẹ̀ la máa ń fẹ́ gbégbèsẹ̀. Tó bá ti tutù báyìí àní gbégbèsẹ̀ yẹn mọ́. Ìdí tí mo ṣe wá sọ fáwọn gómìnà wa rèé pé ẹ ti sọ jáde, ẹ mọ̀ yàn àwọn tí wọ́n darí owó tẹ́ fẹ́ fi ṣe ètò ààbò síbòmíì, ẹ mọ̀ yàn wọ́n sí díẹ̀ o. Apààyàn lẹni tó bá ṣerú ẹ̀ o, kódà olórí burúkú ẹ̀dá ni o, tó bá ronú láti mú kọ́bọ̀ nínú owó tẹ́ yà sọ́tọ̀ nínú owó tẹ́ yà sọ́tọ̀ lásìkò ìfẹ́tò ààbò, onítọ̀hún rùgí oyin o, bí kò ṣe pé kó fi ṣe nǹkan tí wọ́n ní kó ṣe. Agbọ́pẹ̀yìn gómìnà ti sọ wípé, ẹ jẹ́ kí n ka breaking news yẹn. The Southwest governor just dropped a major security move yesterday in Ibadan. Wọ́n ṣèpàdé yẹn lórí ètò ààbò nílùú Ìbàdàn. They have agreed to create a Southwest security fund, money kept aside only for security. Wọ́n ti ṣe àgbékalẹ̀ ya àwọn owó kan sọ́tọ̀ fún ètò ààbò ní Southwest, fún ètò ààbò ti Southwest nílẹ̀ Yorùbá, tó jẹ́ pé owó yẹn ètò ààbò nìkan ló wúlò fún. And wọ́n tẹ̀síwájú pé it will be handled by the special adviser on security from all 6 states. Gbogbo ìpínlẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà tó jẹ́ ti ìran Yorùbá, àwọn tó jẹ́ special advisers ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan, àwọn 6 ni wọ́n máa wà nídìí owó yìí láti rí pé ètò ààbò múnádóko. Ẹ̀yin mẹ́fẹ̀ẹ̀fà ìtókànmí nì, ẹni tí ò bá fẹ́ kí alálẹ̀ yìí kó pe òun sọ́dọ̀ kó gbé òun gbìn láìpẹ́ ọjọ́, owó yìí kì í ṣe owó tí wọ́n ń kó jẹ o, kì í ṣe owó tí wọ́n ń ná ní ìnákúnà o, kì í ṣe owó tí ẹ̀nà tí ó padà wá di wàhálà sí aráàlú lọ́rùn nílẹ̀ Yorùbá o. Ìyẹn ni. Ẹlẹ́kejì, ẹ̀yin gómìnà wa, ẹ mọ̀ wá, ẹ ṣe ráwọ̀ tí ẹ fẹ́ dá padà fún wọn báyìí pé ẹ mọ̀ wá bí ẹ padà. Wọ́n sùn o, wọ́n lè ṣe bí ẹni pé àwọn ò tiẹ̀ fẹ́ wálẹ̀ Yorùbá, gbogbo furapapa tán ń ṣe yẹn kán stop ẹ̀. Wọ́n wá ṣe bí ẹni pẹ́rù ilẹ̀ Yorùbá ń bà wọ́n. Ẹ má relax o, torí wọ́n ó dèbí olè lóru ni tẹ́ ẹ bá relax. Wọ́n mọ̀ páwa Yorùbá, wọ́n máa ń sọ pé ẹnu la ní. Ọmọlẹ̀ Niger Delta kan tí ó máa ń lead àwọn militant wọn, ó sọ̀rọ̀,
ó ní táwọn agbésùnmọ̀mí bá wá sọ́dọ̀ àwọn òun máa pa wọ́n ni òun ò sínú àwọn tó máa ṣe àwọn wo ló ń bá wí ṣé fọ́ọ̀ṣọ́ àwọn wo ló ń bá wí. ẹ má jẹ́ kọ́rọ̀ wọn ṣe mọ́ wa lára lásìkò yìí. ìgbésẹ̀ dáadáa lẹ gbé, ọlọ́run ọba yín parí ẹ̀, yóò bá wa parí ẹ̀, yóò sì jẹ́ kárẹ́yìn ọ̀tá, ká ṣẹ́gun ọ̀tá, yóò jẹ́ kárẹ́yìn òdì. ogun tí wọ́n ń gbé bọ̀ yìí ọlọ́run ọba wa dá padà lé wọn lórí. ẹ máa wá gbọ́ o, àwa mọ̀ pé ti gbégbèsè inú tá a wò nínú breaking news yìí o. ẹ wá ní that is not all, kò parí o. They are also launching a digital security platform where Lagos, Ogun, Ọ̀yọ́, Ọ̀ṣun, Ondo and Ekiti, gbogbo ilẹ̀ Yorùbá mẹ́fẹ̀ẹ̀fà wọ́n jàǹfààní digital platform. Yẹn ni wípé kì í ṣe pé ń kó bọ́n kiri nìkan, ẹ̀rọ ìgbàlódé wọ́n ó lò ó fétò ààbò tó jẹ́ wípé ibikíbi ló máa tètè máa sọ information tó ń ṣẹlẹ̀ tàbí tó fẹ́ ṣẹlẹ̀ fún àwọn èèyàn tó bá wà nídìí ẹ̀. ẹ̀yin tẹ́ ẹ bá wà nídìí ẹ̀ tí wọ́n fi sí di ẹ̀rọ ìgbàlódé láti fi mẹ́sàn lè tó ààbò, ẹ má gbàbọ̀dè, ẹ má gbowó lọ́wọ́ Fúlàní. bẹ́ẹ̀ bá gbarú ẹ̀ ní jèrè ọmọ o, bẹ́ẹ̀ bá gbarú ẹ̀ ní jèrè ara yín o, bẹ́ẹ̀ bá dalẹ̀ ilẹ̀ Yorùbá ilẹ̀ ó mú yín o. àwọn gómìnà yìí ti ń gbìyànjú, tá a bá rí lára àwọn gómìnà náà tó jẹ́ ìránṣẹ́ Fúlàní tó fẹ́ gbàbọ̀dè fún ilẹ̀ Yorùbá, kò ní rí bá ti ṣe, tó bá rí bá ti ṣe kò ní dọjọ́ alẹ́ pẹ̀lú ẹ̀. èmi kì í ṣépè, ṣùgbọ́n tó wà nílẹ̀ yìí ó ju èpè lọ. wọ́n ní abẹ́rẹ́ sọnù á lọ gbé Ṣàngó, èpè sọnù, èpè pọ̀ ju ẹ mọ nǹkan kan, ẹ mọ nǹkan tó wà lẹ́yìn ìkùlé wa, èpè pọ̀ ju tó sọnù lọ. èpè ò tí ì tó sọnù lè kéré, ó lè dunni ju kí lé ó sọnù lọ. abẹ́rẹ́ tó bá sọnù lásìkò téèyàn nílò ẹ̀, ó lè dunni ju odidi ilé tí wọ́n wó lọ lábẹ́ power line. adáfẹ́yìn gómìnà yìí now digital platform yìí máa jẹ́ kí wọ́n máa rí any threat, attack, gbogbo nǹkan tó ìjọni lójú. àwọn arìnrìn-àjò tí wọ́n rìnrìn àjò nílẹ̀ Yorùbá tí wọ́n ń fẹ́ gbógun tì, gbogbo nǹkan báyìí ó tètè máa hàn lórí digital platform yẹn. Ọlọ́run bá wa ṣe délẹ̀ o. now bírú ẹ̀ bá wa ti ń fi hàn lórí àwọn ẹ̀rọ ẹ̀ ní ìpínlẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà, eléyìí ó jẹ́ kí àwọn agbófinró, àwọn ẹ̀ṣọ́ aláàbò, àwọn agbanilẹ̀ wọn ó tètè máa dé ibi tí ìṣẹ̀lẹ̀ yẹn ti fẹ́ ṣẹlẹ̀. tí àwọn agbésùnmọ̀mí báńdíìtì náà bá dẹ̀ rí kó ti rí bẹ́ẹ̀, wọn ò ní dúró nílẹ̀ Yorùbá o, torí wọ́n mọ̀ wípé kò sí tán lè gbé sílẹ̀ kó tó di pé ó ń ṣẹlẹ̀, wọ́n ti mọ̀. yóò bá wa dínkù, digital platform á bá wa dínkù. tí àwọn agbófinró tó yẹ kí wọ́n lọ, àwọn ológun tó yẹ ká lọ bí ìṣẹ̀lẹ̀ bá ti fẹ́ ṣẹlẹ̀, tán náà ò bá gbàbọ̀dè láti débẹ̀ ní kíákíá, gbogbo eléyìí ní kẹ́ ẹ bá wa mójútó. ẹ̀yin gómìnà ẹ ti gbé ìgbésẹ̀ gidi, ṣùgbọ́n ẹ mọ àwọn tẹ́ ẹ fi sí di àwọn nǹkan tá a sọ yìí. ó sì tó àsìkò láti bẹ̀rù Ọlọ́run, nítorí ẹni tí ò bẹ̀rù Ọlọ́run lásìkò yìí, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló fẹ́ dá légbodò nílẹ̀ Yorùbá. ìgbésẹ̀ àwọn gómìnà yìí a ní láti polongo ẹ̀ fáyé gbọ́. àwọn tó ń lọ káàkiri lójú pópó ọkàn wọn ò balẹ̀, àwọn èèyàn ó lè sùn nípínlẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà báyìí, wọ́n á lè fojú borun. bákan náà ni wọ́n ti ṣe débi wípé bí wọ́n ṣe sọ ò kọ́lọ̀ fún wọn ṣe o. àwọn steady patrol á ti wà ńlẹ̀, equipment á ti wà ńlẹ̀, mọ́tò àti training fáwọn tó fẹ́ ṣiṣẹ́ yìí. àárọ̀ yín ni o, more resources ni, steady money fáwọn tá a sọ yìí, fáwọn patrol, equipment tán fẹ́ lò, mọ́tò tán fẹ́ lò àti training, steady money, wọ́n ní wọ́n ti ṣètò ẹ̀. àwa tá a wá ń sọ fún ipò ti dé o, ó ti dé o, tá a bá wá ríbi tí wọ́n ti fẹ́ wójútùú sí ó ti dé tí òfin ní dé mọ́, a gbọ́dọ̀ jẹ́ kẹ́ ẹ mọ̀,
torí àwọn Yorùbá ti káyà sókè jù, kò sẹ́ni tó fẹ́ ràn wá lọ́wọ́. Àwọn gómìnà sì ti dìde, ìjọba ti dìde láti ràn wá lọ́wọ́. Ìjọba ti dìde láti ràn wá lọ́wọ́, k'Ọlọ́run Olódùmarè kó ràn wá lọ́wọ́. Ẹ má gbàbọ̀dè, ẹ má gbàbọ̀dè, ẹ̀yin tí ẹ gbéṣẹ́ ilé lọ́wọ́ ẹ má gbàbọ̀dè o. Bẹ́ẹ̀ bá fọ́ ìkẹ́lẹ́dà yín ó gbàbọ̀dè. A kí ẹ̀yin gómìnà wa, ẹ kú iṣẹ́ wa o, ẹ ṣé àdúpẹ́, ẹ ṣé gan ni. Ṣéun Agboola lórúkọ mi.